A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ni a gbọ́ wípé ó ti tọrọ àforíjì lọ́wọ́ ọ̀gá rẹ̀ gómìnà Olúwarótìmí Akérédolú. Ayédatiwa nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpéjọ ni ó pè fún òpin sí rògbòdìyàn tí kò nídìí tí ó ń ṣẹlẹ̀ láàrin ìpínlẹ̀. Ó ní ojúgbà òun tì pẹ̀lú oríṣiríṣi àhesọ tó gbòde kan láti bí oṣù mélòó sẹ́yìn. Igbákejì ní kò sí wàhálà láàrin òun àti ọ̀gá rẹ̀ ṣùgbọ́n àwọn òṣèré olóṣèlú ń lo àǹfààní àìsí nílé rẹ̀ fi dá wàhálà sílẹ̀ nítorí ìmọ̀tara wọn nìkan. Ó ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun ti ní ìpàdé pẹ̀lú Akérédolú láti ìgbà tí ó ti padà sí orílẹ̀-èdè ṣùgbọ́n kò sí ààyè àti ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì gómìnà sọ ìdí tí ó ṣe pàtàkì láti jẹ́ kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ bí ó ti gbóríyìn fún gómìnà Akérédolú fún ìgbìyànjú rẹ̀ àti pàrọwà fún ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo kí wọ́n fi ààyè gba ojútùú sí ìṣòro ọ̀rọ̀ òṣèlú tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC dá lábàá. Bákan náà ni ó sẹ́ gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó ní àwọn kan tí wọ́n fẹ́ dá òun padà sẹ́tì àárọ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ òun síwájú ìdìbò gómìnà ọdún 2024. Ó ní òun kò lọ́wọ́ nínú ẹgbẹ́ tàbí àjọ kankan tí ó ń gbé ìgbésẹ̀ àti jẹ́ kí gómìnà kọ̀wé fipò sílẹ̀. Fún ìdí wọ̀nyí ni òun fi ń tọrọ àforíjì lọ́wọ́ gómìnà àti àwọn èèyàn rere ìpínlẹ̀ Ondo bí ó ti sọ àsọdájú wípé lápapọ̀ làwọn jọ pawọ́pọ̀ parí sáà yìí pẹ̀lú iyì, àtìlẹ́yìn Ọlọ́run àti ní àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìdùnnú rẹ̀ hàn sí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórí ẹ̀sùn awuyewuye èsì ìdìbò tí wọ́n pè tako àṣeyọrí rẹ̀ níbi ìdìbò tí ó kọjá. Àwọn ẹgbẹ́ alátakò People's Democratic Party (PDP) àti Labour Party pẹ̀lú àwọn olùdíje wọn Atiku Abubakar àti Peter Obi ni wọ́n pe ẹ̀sùn tako ààrẹ Tinubu. Nínú ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí adájọ́ John Okoro darí ni wọ́n ti da ìgbẹ́jọ́ àwọn ẹgbẹ́ alátakò pẹ̀lú olùdíje wọn nù, tí wọ́n sì fìdí àṣeyọrí ìdìbò ààrẹ múlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí. Nínú àtẹ̀jáde tí ààrẹ tìkálára rẹ̀ bu ọwọ́ lù ni ó ti sọ wípé òun gba ìdájọ́ ilé-ẹjọ́ tí adájọ́ John Okoro darí ní ilé-ẹjọ́ tó ga jùlọ lórí awuyewuye èsì ìdìbò tí ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party pè tako ìdájọ́ ilé-ẹjọ́ tribunal. Ó ní ilé-ẹjọ́ ti yanjú gbogbo rògbòdìyàn tí ó rọ̀ mọ́ ìgbẹ́jọ́ yìí láì bẹ̀rù tàbí ṣojúsàájú. Ààrẹ tẹ̀síwájú wípé kò sí àní-àní pẹ̀lú ìdájọ́ tòní wípé àwọn ìlànà òfin ìdìbò àti ti ìjọba tiwantiwa ti fìdí múlẹ̀ pẹ̀lú ìdánimọ̀ orílẹ̀-èdè látàrí òye àwọn ọ̀jọ̀gbọ́n tí ó gbé ìdájọ́ kalẹ̀ yìí. Bí ìdájọ́ tòní ṣe lọ sinmi, bẹ́ẹ̀ náà ni gbogbo ìpòǹgbẹ lórí ta ni ó jáwé olúborí nínú ìdìbò ààrẹ ọdún yìí ti wá sí òpin. Ààrẹ ní òun fẹ́ sọ àsọdájú wípé ìgbàgbọ́ rẹ̀ nínú ẹ̀ka òfin dúró digbí nítorí òun mọ̀ wípé ẹ̀ka ìdájọ́ kò ní kọ̀ láti ṣe ìdájọ́ òdodo fún gbogbo àwọn tí ó bá lẹ́tọ̀ọ́ sí i lórílẹ̀-èdè ní gbogbo ìgbà. Ó ní ìdájọ́ tòní ti wá túbọ̀ mú ìgboyà àti tẹ̀síwájú nípa ṣínṣin orílẹ̀-èdè àti ọmọ rẹ̀ pẹ̀lú èròǹgbà ìgbé ayé ọ̀tun lákọ̀tun. Ààrẹ tẹ̀síwájú wípé pẹ̀lú ọpẹ́ fún Ọlọ́run ọba ni òun fi gba ìdájọ́ tòní pẹ̀lú ẹ̀mí ìfẹ́ àti ojúṣe láti kojú òkè ìṣòro orílẹ̀-èdè. Ó ní ìdílé kan náà ni gbogbo wa ti wá, àsìkò sì ti tó láti dùmọ̀ ṣiṣẹ́ papọ̀ gbé orílẹ̀-èdè lárugẹ. Kí Ọlọ́run túbọ̀ máa bùkún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ àná Muhammadu Buhari ti kí ààrẹ Bọ́lá Tinubu kú oríire fún ìdájọ́ tí ó rí gbà ní ilé-ẹjọ́ tó ga jùlọ bí ó ti ṣe fi ìdìbò rẹ̀ múlẹ̀. Ó wá gba àdúrà àṣeyọrí fún ààrẹ àti ikọ̀ rẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé
ìgbésẹ̀ láti dá ìgbẹ́jọ́ Alhaji Atiku Abubakar láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti Peter Obi láti ẹgbẹ́ òṣèlú Labour Party nù jẹ́ ìgbésẹ̀ tí ó mú ìrọ̀rùn wá fún òun àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari, Garba Shehu gbé jáde ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Buhari ti sọ àsọtúnsọ ọ̀rọ̀ tí ó sọ ní ọjọ́ 6 oṣù kẹsàn-án wípé ṣíṣe ẹ̀sùn kòtẹ́milọ́rùn jẹ́ ìgbésẹ̀ láti fìdí òdodo múlẹ̀ lórí ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ tako èròǹgbà àwọn ìwọ̀nba tí wọ́n ń jà fitafita. Ó ní nísinsìnyí tí a ti dé ibùdókọ̀ tí ó gbẹ̀yìn lẹ́yìn rògbòdìyàn ilé-ẹjọ́ fún oṣù mẹ́jọ, orílẹ̀-èdè nílò ìsinmi. Buhari ní báyìí tí àwọn alátakò ti jà, tí wọ́n ti tẹ́ra wọn lọ́rùn, tí wọ́n ti sa gbogbo ipá wọn, ó yẹ kí wọ́n gba ọwọ́ àjùmọ̀ṣe tí ìjọba Tinubu àti Shettima nà sí wọn. Ó ní kí wọ́n fún ìjọba yìí ní ààyè láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́, kí àwọn ará ìlú náà lè jẹ àǹfààní ìlérí tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ṣe fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti fi ọwọ́ ṣìkún òfin mú Elijah Anthony, ọmọ ọdún 17, lórí ẹ̀sùn wípé ó pa ọmọ alájọgbélé rẹ̀ ọmọ ọdún 5 lẹ́yìn tí ó gba náírà 400,000 lọ́wọ́ àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀ ransom. Anthony, ọmọ iléèwé Marret High School ní agbègbè Angudi, ìjọba ìbílẹ̀ Gúúsù Jos, ìpínlẹ̀ Plateau wà lára àwọn 39 afurasí tí àwọn ọlọ́pàá kò fún oríṣiríṣi ẹ̀sùn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìlú Jos ní òní Ọjọ́bọ̀. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Anthony ti jẹ́wọ́ wípé òun pa Dawn Pam, ọmọ ọdún 5. Ó ní wọ́n rán ẹ̀gbọ́n ọmọ yìí níṣẹ́ ni ó gbà tẹ̀lé ẹ̀gbọ́n rẹ̀ lẹ́yìn. Níbẹ̀ ni òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ti gbé ọmọ yìí tí wọ́n sì lọ tọ́jú rẹ̀ pamọ́ sínú ilé àkọ́kù. Ó ní òun náà darapọ̀ mọ́ òbí àti ará ilé tí ó ń wá ọmọ yìí láìmọ̀ wípé òun ni ó jí ọmọ pamọ́. Nígbà tí ó yá, ó ní àwọn ń béèrè fún mílíọ̀nù 5 náírà, ṣùgbọ́n 400,000 ni wọ́n rí gbà. Lẹ́yìn ọjọ́ 5 ni wọ́n pa ọmọ yìí. Ó ní òun ni òun pa á nítorí ẹ̀rù ń ba òun kí ó má lọ sọ nílé wípé òun ni ó jí i gbé lẹ́yìn tí wọ́n bá yọ̀ǹda rẹ̀. Afurasí tí ó kábàámọ̀ ìwà yìí da ẹ̀bi ru ìṣẹ́ òun òṣì tó ń lọ lórílẹ̀-èdè. Ó ní òun wà nínú ilé nígbà tí ọlọ́pàá wá mú òun. Ó yẹ kí òun ṣe ìdánwò WAEC ní ọdún yìí ṣùgbọ́n òun kò ṣe kí wọ́n dáríjì òun. Kọmíṣánná ọlọ́pàá Julius Aláwárí fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti yọ̀ǹda òkú ọmọ ọdún 5 ọ̀hún fún àwọn òbí rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe àwárí rẹ̀ nínú ìrà lẹ́gbẹ̀ẹ́ ilé àkọ́kù níbi tí wọ́n já a jùlẹ̀ sí. Ó ní gbogbo àwọn afurasí ni yóò fojú ba ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olúwo ti ìlú Ìwó, Aláyélúwà Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti fi ìkíni ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu kú oríire àṣeyọrí rẹ̀ ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Nínú àtẹ̀jáde òní Ọjọ́bọ̀ láti ọ̀dọ̀ akọ̀wé rẹ̀ Alhaji Ibrahim ni Ọba Àkànbí ti sọ wípé ìdájọ́ yìí yóò fún ààrẹ ní ààyè àti gbájúmọ́ ìṣèjọba fún àǹfààní ará ìlú. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí agbára fún ìjọba tiwantiwa bí ó ti rọ àwọn olùṣẹ̀sùn kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Tinubu lórí ṣíṣe ìgbélárugẹ orílẹ̀-èdè. Ó wáá rọ àwọn olóṣèlú láti jẹ́ kí ìdàgbàsókè jọba lọ́kàn wọn nítorí orílẹ̀-èdè ga ju ẹnikẹ́ni lọ. Ọba Àkànbí wá fi ìgboyà rẹ̀ hàn wípé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ṣì máa dára bí a bá jọ pawọ́pọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Hamas sọ lónìí Ọjọ́bọ̀ wípé ènìyàn tí iye wọn fẹ́ẹ̀ tó 50 tí wọ́n fi sí ìgbèkùn Gaza nínú ìkọlù ọjọ́ 7 oṣù kẹwàá ni wọ́n ti fẹ̀mí wọn ṣòfò. Wọ́n da ẹ̀bi yìí ru ìdúgbàmù sí agbègbè Palestine. Ikọ̀ ológun Al-Quds ṣe àpapọ̀ àwọn ẹlẹ́wọ̀n Síónì tí wọ́n pa sí 50. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde orí ìlà Telegram.
iléeṣẹ́ ìròyìn AFP kò lè tètè fìdí ẹ̀ múlẹ̀ lójú ẹsẹ̀ bí Israel ṣe ṣe ìkọlù láti òfurufú sí Gaza lẹ́yìn tí Hamas ṣe ìkọlù ńlá sí gúúsù Israel. Síwájú àkókò yìí ni ológun Israel sọ wípé ènìyàn 224 ni àwọn agbésùmọ̀mí jí kó, tí ó sọ èèyàn 1400 dolóògbé. Agbẹnusọ ológun Daniel Hagari sọ fún akọ̀ròyìn wípé iye àwọn wọ̀nyí dín kan sí i pẹ̀lú ìròyìn tí àwọn ń gbà. Ó kéré tán ìlàjì nínú àwọn wọ̀nyí ni ó ní ìwé ìrìnnà sí ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.